Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tèmi wọ́n ní kábíyèsí ní kí wọ́n lọ fi pé gbogbo àwọn fámílì olórí yìí pé wọ́n gbọ́dọ̀ wá sí inú palace láti wá kọ ojú sí gbogbo àwọn ìwà èyí tí wọ́n fi kan àwọn ọmọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Wọ́n nítorí bí a ṣe gbọ́, wọ́n ní òrìṣà ìlú, wọ́n ní ó ń bínú. Òrìṣà ìlú èyí tí ó jẹ́ òrìṣà ìlú Ilé Ifẹ̀. Wọ́n ní gbogbo àwọn nǹkan ìwà tí àwọn olórí ti hù nínú palace. Wọ́n ní òun ló jẹ́ kí òrìṣà ìlú máa bínú o. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn. Ẹ dẹ̀ mọ̀ wípé gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí àǹtí wa R àti àǹtí wa M, wọ́n rò pé bóyá kábíyèsí àwọn ni wọ́n fi ọ̀pá àṣẹ wọ́n fi gégùn fún wọn. Ṣùgbọ́n bí a ṣe gbọ́, wọ́n ní allegedly wọ́n ní òrìṣà ìlú ló ń bínú. Kí ni ó ń jẹ́ òrìṣà ìlú, ẹ̀yin èèyàn lé? Òrìṣà ìlú jẹ́ òrìṣà tó jẹ́ pé wọ́n ń bọ ní Ilé Ifẹ̀. Oríṣiríṣi òrìṣà dẹ̀ ló wà ní Ilé Ifẹ̀. Ṣùgbọ́n èyí tó ń pè ní òrìṣà ìlú yìí, wọ́n ní òun ló ń bínú sí àwọn olórí yìí nítorí pé gbogbo àwọn nǹkan tán ti ṣe nínú palace yẹn, wípé kò yẹ kí wọ́n ṣe. Wọ́n ní kò yẹ kán ṣe, wọ́n ní Ilé Ifẹ̀ ń ṣe ibi tó yẹ kán ti máa ṣe ibi. Wọ́n ní rere ló yẹ kán máa ṣe ní Ilé Ifẹ̀. Wọ́n ní ìtorí ẹ̀ ni òrìṣà ìlú fi ń bínú sí àwọn olórí. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ wọ inú gist yìí. Wọ́n ní gbogbo àwọn fámílì àwọn olórí yìí ni wọ́n pè kí wọ́n wá kọ ojú sí àwọn elders àti Odùduwà council lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kan gbogbo àwọn olórí yìí. Wípé wọ́n dẹ̀ gbọ́dọ̀ búra. Wípé nítorí pé ní ìsìn ara ni ó ṣì ń yún wọn. Wípé wọn ò fẹ́ nǹkan tó jẹ́ pé wọ́n máa sọ kábíyèsí lẹ́nu. Wípé so kán wá jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n ti ṣẹ̀ pátápátá. Ṣé ẹ mọ̀ pé a sọ gist kan fún yín pé àwọn tí àǹtí wa M lọ bá lórí ọ̀rọ̀ pé ara yún tóun bá ti fẹ́ wọnú palace. Wọ́n ní ó lè lọ anywhere o. Wọ́n lára ò ní yún o. Wọ́n ní kété tó bá ti lóun fẹ́ wọ inú palace báyìí, ìgbà yẹn lára máa ń yún. Wọ́n ní ṣé ẹ mọ̀ pé ó sì lọ Paris recently. Wọ́n ní kò síbi tó lè lọ ara ò yún. Wọ́n ní ṣùgbọ́n tó bá ti fẹ́ wọnú palace, lára máa ń yún. Wọ́n ní kò dẹ̀ ń ṣe òun nìkan, wọ́n lára ṣì ń yún àǹtí wa Haruna. So ẹ̀yin èèyàn lé, wọ́n ní gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí, wọ́n ní wọ́n gbọ́dọ̀ wá búra. Nítorí pé àǹtí wa M ibi tán lọ, wọ́n náà fẹ́ ṣe ritual nínú palace kábíyèsí, wọ́n ní kábíyèsí ó gbà. So ìtorí ẹ̀ ni wọ́n fi ní kí wọ́n wá kojú sí àwọn Odùduwà council. Wípé kí ló ṣẹlẹ̀ gangan pẹ̀lú gbogbo ìwà tán wù yìí. Níbo ni wọ́n tojú bọ̀? Níbo ni wọ́n lọ? Àwọn nǹkan wo náà ṣe? Torí wọ́n ní òrìṣà ìlú wọn ló ń bínú. Ẹ mọ̀ pé ojoojúmọ́ ni wọ́n ń da ifá fún kábíyèsí. Nǹkan tó yọ nìyẹn allegedly bá ṣe gbọ́ wípé òrìṣà ìlú ó ń bínú sí àwọn olórí. Wọ́n nítorí ẹ̀ ni àwọn kan nu wọn ò fi lè wọnú palace. Wípé tán bá ti wọnú palace bá ara máa yún wọn ni. Nǹkan tá a gbọ́ nìyẹn, ìyẹn ara lé allegedly dẹ̀ ni bí mo ṣe ń sọ fún yín. A bá kábíyèsí gbénú palace o. Ẹ jẹ́ ká jọ wọnú gist tèmi. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé ẹ
àlàáfíà ní ẹwà gbogbo lè ń kọ́. Orúkọ mi ni Máṣọlá kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lè à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́, wọ́n ní òrìṣà ìlú, wọ́n náà ń bínú. Wọ́n ní kábíyèsí ké sí gbogbo àwọn fámílì àwọn olórí yìí pé kí wọ́n wá kọjú sí àwọn Odùduwà council wípé wọ́n gbọ́dọ̀ búra, àwọn olórí gbọ́dọ̀ búra kí wọ́n dẹ̀ jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n ti ṣẹ̀ níwájú àwọn òrìṣà yìí. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn, ta ní ká mú wá fún yín. Bí a ṣe ń sọ, àlẹ́ ìjì ni o. Mi ò bá kábíyèsí àti àwọn olórí, mi ì bá wọn gbénú palace. Nǹkan tá a gbọ́ lórí social media la wá torchlight sí. A dẹ̀ ní right láti torchlight sí. Ọlọ́run Elédùmarè á dúró ti gbogbo etí tó ń gbọ́ mi o. Ní agbára Ọlọ́run, òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Please share this video, like and subscribe. God bless you all.